tọ́ ẹ kú ilé làákàrà lé ẹ kú ọ̀nà làǹkìrò ọ̀nà tí a bá ríra wa tójọ́ méjì mẹ́ta ikú àti làǹkìrà ẹni àti dé ní wákàtí tá a wà yìí sójú ìwòran yìí Golden Choice Media níbi tí à ń fi ọ̀kan ọ̀jọ̀ pé ètò tá a fi lára wa lọ́yẹ̀ lórí ohun tó ń lọ torí pé ọ̀pọ̀ níbẹ̀ tí ò mọ bí ti ń lọ láwùjọ tá a bá sì ń fi nǹkan kan hàn wá ó yẹ ká wò ó dáadáa torí pé a ní fi rọ́ hàn wá lórí ìkànnì tá a wà yìí torí pé àwa tá a pọ̀ tá à ń ṣètò yìí àìsí ẹni ẹ̀tàn àìsí ìtàn yàn níta bá gbọ́ lẹ́nu wa ní tòótọ́ ẹ gbọ́ lẹ́nu ibi tó yẹ kẹ́ ti gbọ́ náà kì í ṣe ibi tó yẹ kẹ́ ti gbọ́ nítorí pé orí ọ̀fẹ́ tó lọ́n fún wa ní wípé ká bọ́ sójú ọ̀ràn yín ká bá yín sọ tí ń jòótọ́ ọ̀rọ̀ ká là yín lóye ká sí níyè ká má bàa máa pajá lọ́bọ̀ fún yín láti bòmí torí onírúurú ariwo ló gbòde kan lórí ohun tí ń lọ nílẹ̀ Oòduà tá a bá sì bọ́ àwọn kan wà tí wọn ò fẹ́ kóhun wa ó ṣe kan náà torí ẹ̀ la fi ń fi ìgbà gbogbo jáde wá a fẹ́ tọ ìmọ́lẹ̀ sáwọn àsìgbọ́ àti àsìyé ní ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àtúndé lónìí ibi nìkan kọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ lórí bó ti ń lọ nílẹ̀ Oòduà bàbá tá a máa ń jọ ṣe àwọn náà ti wà ń tòsí ń bí tí a jọ máa bẹ̀rẹ̀ sí bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run rán wa sí yín orúkọ tèmi náà ní olùṣọ́àgùntàn Michael Rotimi ọmọ bàbá wòlíì tó ṣẹ̀gbà Jésù pé tá a fi ń dààmú ọlọ́gbọ́n wa láìlágbára tá a fi ń dààmú alágbára mi náà ní tá a torí ẹ̀ wá rèé o lónìí èmi a máa ní àgbọn mú òkú olùgbò ṣàbáṣe bí òkú òkè aráyé omi àtúndé sórí ètò a fẹ́ fi bàbá tí àjọ ń ṣètò fojú hàn báyìí torí pé ètò bẹ̀rẹ̀ náà nù o láì dóònà pẹ̀lú. tó ẹ káàárọ̀ olóòtú a kú ọjọ́ mẹ́ta o a kú gbogbo wàhálà tí à ń ṣe káyì ọ̀rọ̀ lù ọ̀sánú wa Olódùmarè yóò sì gbàdúrà wa àmín o ojú ò ní tì wá àmín 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 lọ́wọ́ wa pẹ̀lú wa mo kí gbogbo àwọn aráalé tí wọ́n ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń gbọ́ wa ò ní fọ́ àmín gbogbo tí ẹ bá sì tún bára wa náà sọ Olódùmarè yóò jẹ́ kó máa yé wa o àmín o mo kí yín o a kú òwúrọ̀ o orúkọ yín bàbá. orúkọ mi ní Abdulwaheed ọ̀kan láwọn. àyà bẹ́lẹ̀ òbí arí náà ni ètò náà bẹ̀rẹ̀ nìyẹn torí pé pápá la fẹ́ sí bí àwọn bàbá sọ nítorí pé àkókò ńkọ́ òkú bá wà lọ́rẹ̀ẹ́ àwọn àsìgbọ́ kan wà nílẹ̀ nípa ọ̀rọ̀ ìpínlẹ̀ àmì orílẹ̀-èdè Oòduà tí ń lọ lọ́wọ́ tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí ṣiṣẹ́ takuntakun méjì lètò yóò jẹ́ láàárọ̀ nítorí pé kéékèèké la ó gbé àníjẹ́ kó gùn torí pé àkókò bá wà lọ́rẹ̀ẹ́ àsìfẹ́ dẹ́yìn náà lágara àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lẹ̀ tó yẹ pé ó tẹ̀jẹ́ pé òye ti yí ọ̀pọ̀lọpọ̀ nípa wípé àwọn tí ń lọgún kí pé Sunday Igboho nìkan ṣoṣo ló ń fẹ́ ká dá dúró tó di gbogbo ẹ̀ lórí Sunday Igboho la fẹ́ ṣe àtúnṣe ẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ o ipa tí Sunday Igboho sì kó lọ́rọ̀ náà á jẹ́ kó yé yín fẹ́ni tí lórí gbogbo èèyàn kan ló láǹfààní láti rí ní tá à ń rí torí náà bàbá ó ṣe àlàyé fún yín pé Sunday kọ́ o ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ kì í tiẹ̀ ṣe ilẹ̀ yìí pàápàá òkè òkun ni ó ti sàn wá síbí láàrin ọmọ kó tó jíire tínú ọdún sí tí wọ́n gbọ́ àti tí ń ṣẹlẹ̀ sí wọn tán bá wálé tán bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn kó tó débi tó dé yìí ó níbi tó dé náà lóòótọ́ o tí Sunday Igboho tó kó tó gbọ́ kó náà tó dá sí bàbá làwọn aráyé lọ́yẹ̀ pé ọ̀rọ̀ tó ń dì irú Sunday Igboho kì í sóun nìkan o kì í dẹ̀ sóun lórí kán bá sọ pé bóyá abẹ́ ṣàlàyé fún wa jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe olóòtú ọlọ́gbàdúrà wa bẹ́ẹ̀ nìkan bá dúró síbi kan tí bá ń sọ pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ pa Oòduà yìí pé Sunday Igboho ni irú ẹni yẹn fẹ́ dàbẹ̀ pé ó fẹ́ dàbí aláìmọ̀kan torí wípé gbogbo àtàǹbẹ̀ ń lù náà lónìí a ti ń gbọ́ nípa ọ̀rọ̀ Oòduà ti pẹ́ tí àwọn ọmọ Nàìjíríà tó wà nílùú òkè òkun tí a ti ń pariwo ẹ̀ látọ̀hún nígbà tí wọ́n ń gbúrò gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ò múnú wọn dùn dé pé ọ̀pọ̀lọpọ̀ gan sọ lọ́hùn pé àti wá Nàìjíríà wọn gan bá wọn lẹ́rù so tí wọ́n ti ń pariwo nǹkan yìí so ẹnìkan tí wọ́n á sọ pé bóyá Sunday Igboho náà ń ṣe nǹkan yìí olú ẹ̀ kàn ń sọ tí ó tọkàn bá lẹ́nu sórí pé ẹ ń bá wo gbogbo nǹkan tí ń lọ nígbà tí Sunday Igboho bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ rí i pé tí Sunday Igboho bẹ̀rẹ̀ Sunday Igboho ti wà ń lù tipẹ́ àmọ́ ẹni mímọ́ ni ojú ni kì í sàmọ̀ fọlọ́kọ bẹ́ẹ̀ tí ó jẹ́ kí
ó tún wá bú talẹ̀ ní ọjọ́ mẹ́ta náà ni wàhálà tó ń ṣẹlẹ̀ ní eré àlù wọn ní ẹbí òkè ògùn lọ́hùn-ún tí àwọn Fúlàní àwọn èèyàn pàkópa tí wọ́n pa àwọn àgbẹ̀ tí wọ́n pa gbogbo ẹ̀ kódà wọ́n pa ọ̀tọ̀kùlú méjì nílùú wọn wọ́n ká ọmọkùnrin lára kí ló dé nígbà téèyàn ṣẹran tẹ́ka máa pààyàn pààyà báyìí tó mú Sunday Igboho jáde nù so ìgbà tí Sunday Igboho sì gbé nǹkan ẹ jáde tó náà búrẹ́kẹ́ rẹ̀ tí gbogbo ẹ̀ sí tó náà sì gbòòrò pé Oòduà instead of yìí káwó kó parí síbi ká náà gbé ibi tí kúkú lọ alọ́run ká gbé gbòòrò kì í sí kò lówó nǹkan ló síwájú nǹkan ló ṣáájú Oòduà ó náà ṣe agbára tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá wọ́n tó wá ní Sunday tí bá ń ṣe agbára tiẹ̀ agbára tí wọ́n náà bá lè ṣe ni kò ṣe olùdí kan wa máa pariwo pé Sunday kí ni Sunday ṣe kí ni tó ṣe tó ṣe ọjọ́ láburú ni sẹ́mọ̀ wípé gẹ́gẹ́ bí ìlú tá a wà yìí tó bá ti ń dùn máwọn kan nígbà tára ní àwọn míì wọn ibi kẹta tá a bá sì wo Sunday lóòótọ́ bàbá kì í ṣe para ni o kódà ó sọ pé àwọn ọmọ àtìyàwó ìlú òyìnbó wọn wà òun lọ́mọ tẹ́ fẹ́ jí gbé òun níyàwó tẹ́ fẹ́ jí gbé ṣùgbọ́n kéèyàn rí àwọn èèyàn ẹ̀kára máa ní kí ara má tiẹ̀ dẹ̀ wá ká náà pé à ń tí ń sàrẹ̀ sáwọn èèyàn yìí ó yẹ ká ṣe nǹkan kan sí i ǹjẹ́ ṣé ó dáa bẹ́ẹ̀ bàbá. nítorí dáa gbà ni. kárí pé ara ń ní àwọn èèyàn yín. irú Sunday táwọn wí yìí àwa ti mọ̀ ti pẹ́. inú mi ló pẹ́ tí ẹ bọ́. ó di pé ó di ní tọ́da yìí. bí pé bóyá ó ló lọ yìí ó gbajúmọ̀ ẹ̀ orúkọ ẹ̀ ṣe àti mọ̀ ti pẹ́ láti pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ láti jọ mọ́ra tí ò tiẹ̀ tí ì mọ̀ pé wọ́n dà tó dà yìí. so ẹni tó wá rí bó ṣe dà yín nìsín ẹ ń bá dẹ̀ rí Sunday bẹ́yàn bá lòun ó ojú rẹ̀ wọ́n jọ náà tán bí owó ni so kí wọ́n á ní tí ó fẹ́ jẹ́ pé ó nílà tó ń pariwo tí ó kọjá pé àwọn èèyàn ẹ̀ tí tó ní pé kàn ṣe. ọdún mo ti ń bèrè ni pé. ṣé kò rí jẹ ni àbí ò rí mu ni. tí mo ti ń bèrè ni pé ṣé àwọn tí wọ́n wá ń fẹ̀sùn kan Sunday Igboho yìí pé ẹ ń dá wàhálà lẹ̀ àwọn tára rọ̀ lásìkò tára ń ní aráàlú tí wọ́n ní tí wọ́n dẹ̀ ń wò pé tí ó bá tún yí bírí ara lè máa dẹ aráàlú kára má dẹ àwọn jẹ́ kì í ṣerú wọn ni wọ́n. ó ṣe rí nù ṣe mọ̀ pé ẹni tí bá ti ń rí jẹ tí ń rí mu tí ò wọ ọmọ ní kejì lẹ́yìn àwọn ní wọ́n máa ṣe burú kan tí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹni tí ń rí jẹ tí ń rí mu tí ń ronú pé ara lè máa ní àwọn kan òun náà máa gbégbé iṣẹ́ pé kára ọmọ ni wọ́n irú ẹ̀ níbi ọmọ Sunday Igboho rẹ̀. òun náà ara ní pé kì í ṣe pé ara ní òun ṣùgbọ́n ń kó àwọn èèyàn pé òun rí mu ṣùgbọ́n ara ní lọ́nà tí àwọn nǹkan gbà sí àwọn èèyàn. kódà òun sọ náà wípé kì í ṣowó lókù táwọn ń fẹ́ kì í ṣòkìkí lókù táwọn ń fẹ́ àwọn ti lókìkí. ìdí nìyẹn tó náà fi gbégbèsè tó gbé. ìgbésẹ̀ tó wá gbé gẹ́gẹ́ bá a ṣe jẹ́ ọmọ Yorùbá tá a bá jẹ́ ọmọ Yorùbá rere ká gbà pé tí Sunday Igboho ń ṣe tó dáa ni lórí pé kí wọ́n mọ̀ pa wá ń pa àyà mọ́ so lẹ́yìn náà gbogbo àtàjọ ọmọ Yorùbá kásìtì lẹ́yìn náà ni kájọ máa ṣe Sunday Igboho nìkan ní bẹ́ẹ̀ lù ú so Sunday Igboho alágbára tí ń bẹ́ẹ̀ lù alágbára tó tiẹ̀ lọ́ ń bẹ́ kí ni wọ́n ṣe wọ́n náà bá lù nǹkan báyìí káwọn náà dìde káwọn náà ṣe tiẹ̀ kárí tiẹ̀ tí wọ́n ṣe. bàbá kí a fìkan lé ipa tí Sunday kó ó ń ṣe tiẹ̀ lọ́nu àwa náà sì ń tì lẹ́yìn ṣùgbọ́n nǹkan kan wà tí ó yẹ kí ọ̀pọ̀ ó mọ̀ o torí pé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Oòduà tí à ń kéde rẹ̀ yìí àjọ àgbáyé ti tẹ́wọ́ gbà á wọ́n sì ti ń jẹ́ kó di mọ̀ wípé ó kó àwọn ìṣiṣẹ́ kan tó ń gbé lọ́wọ́ báyìí tí gbogbo ẹ̀ ó fi dúró bó ṣe kó dúró ṣùgbọ́n àwa tún rí àwọn ọmọ àlè kan tí wọ́n ní bí Fúlàní ṣe ń pààyàn yìí ó ti tẹ́ àwọn lọ́rùn àwọn làwọn ń gbé èèyàn tí wọ́n ń gbowó wọ́n ní kó máa lo bẹ́ẹ̀ bí àṣà orin Barrister ń jọ̀hún kó máa lo bẹ́ẹ̀ kó ló tẹ̀wọ̀n lọ́rùn fáwọn ò fẹ́ Oòduà nítorí pé bàbá máa wù ú dàbẹ́ ni pé ìdí ìjínigbé yẹn gan-an àwọn tí ń sọ pé àwọn ò fẹ́ Oòduà yẹn gan-an ló wà ní àbí bóun lẹ ṣe rí bàbá. yàtọ̀ tí ẹ rí pé bóyá wọ́n ń bẹ́ẹ̀ bí ìdí àwọn tí ń gbé yẹn gan àwọn tí ń sọ pé àwọn ò fẹ́ gan tá a bá wò wọ́n àwọn tí ń rí jẹ tí ń rí mu náà ni nídìí òṣèlú nù tààrà rọ̀ nù ìjọba táwọn ò sì mọ̀ pé ara ti ń rọ̀ yìí àwọn kan lẹ́bi jìyà ó tún lè yí bírí ó sì lè yí bírí Ọlọ́run ni Ọlọ́run dá gbogbo wa alágbára Ọlọ́run ọ̀ka kò sí o ṣùgbọ́n Ọlọ́run gan ń fẹ́ pé kéèyàn ó ṣe ń tọ́ bá tọ́ kò tó yẹ
láàkó tó bá yẹ. ṣé ebi inú ìmọ̀ Kùránì àti Báíbù náà ní bẹ pé wọ́n sọ̀rọ̀ mọ̀lẹ́bí pé ẹnìkan ò gbọ́dọ̀ dóńdó kí mọ̀lẹ́bí ó bàjẹ́. bẹ́ẹ̀ náà ni gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni nígbà tó pé káàárọ̀ oòjíire ni wá gbogbo wa àwọn àgbọ̀dọ̀ tó yẹ pé bóyá àwa ń rí ìjà wa ń rí mu ká mọ wo àwọn kan títí wọn máa bàjẹ́ kí tí wọ́n máa bàjẹ́. kókàn máa bàjẹ́ bámúbámú làwa yóò. kò yẹ bẹ́ẹ̀ àwa ń gẹ́lẹ́ ká ronú ká gbé ìgbésẹ̀ tọ̀tọ̀. àwọn ò wá rí bẹ́ẹ̀. àwọn ò wá rí bẹ́ẹ̀ à ń dòdò pé bẹ́ẹ̀ ni pé bóyá tí wọ́n ṣe nǹkan yìí ó ìjẹun ọ̀tàn tí wọ́n ṣe nǹkan ìjẹun ọ̀tàn sàn lọ lọ́run ni. inú tí ń bẹ lọ́wọ́ wọn tó yẹ kí wọ́n fi gbé ìgbésẹ̀ kí wọ́n fi ṣàtìlẹ́yìn lórí ní tàǹsọ̀ lọ́yẹ̀ because odò àìníṣe tí ká má tanra wa jẹ gbogbo wa pátápátá lọ yá mọ̀ pé tí a bá yẹ pín ìrọ̀rùn ó dé bẹ́ẹ̀ bòdì gbogbo ohun tí ò tu àbọ̀ yóò sọ àbọ̀ kálukú wà láàyè rẹ̀ kálukú mọ̀ síjọba ara rẹ̀ kò sí ṣe pé bóyá bá a ṣe ń ṣèjọba kì í ṣe pé bóyá ànímọ̀ra máa kọ́ kì í ṣe pé bóyá àníra máa kọ́ ọ̀dà àní ṣe àwa tí ò tiẹ̀ àjẹyàn wa ọbẹ̀ láti Kútọ́nù Dubai Africa Coast ṣé báwọn yẹn wá ń lọ bẹ̀. wọ́n pọ̀ káàkiri àgbáyé ọmọ Yorùbá pọ̀ káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni wọ́n lọ bẹ̀ wọ́n sàn rí bẹ́ẹ̀ náà. ìbánisẹ́ lọ́hùn ìbí mọ̀ rí pé Nàìjíríà ò túbà túṣẹ́ náà ní àwọn oníkálukú náà túká sọ. níṣẹ́ tí wọ́n bá dẹ̀ tá a bá jọ ṣèyàn tí Yorùbá nìṣàn bá dúró tá a bá dá dúró báwo sábà fẹ́ wá ṣiṣẹ́ mi déédéé ni bí Yorùbá fẹ́ lọ ṣiṣẹ́ lọ déédéé ni bí Yorùbá fẹ́ wá bí déédéé ni bí Yorùbá fẹ́ lọ yíbo déédéé ni ẹ̀dá ṣé tá a bá tiẹ̀ wá pín gan náà ṣé àwọn Haúsá ti ń bẹ ń bí Yíbò ti ń bẹ ń bí sáà ni wọ́n máa lọ ní ìdí kí ni wàhálà bẹ̀ ètí ń bẹ ní Haúsá ti ń bẹ ní Ìgbò náà kálukú ó dùn kalẹ̀ náà ni lẹ́yìn pé ìjọba ni ó kàn yàtọ̀ síra wọn. torí pé àkókò bá ọ̀dọ̀ rẹ̀ bóyá ká ìbéèrè kan tó kù yìí torí àkókò ti lọ jù ìbá ní ìdí méjì tí a fi alẹ́tọ̀ àti pín gẹ́gẹ́ bí orílẹ̀-èdè náà. ìdí àkọ́kọ́ ni wípé 100 ọdún ó ti kọjá ọdún ó lọ bí ọdún keje ti lé alẹ́tọ̀ láìsí jà láìsí wàhálà alẹ́tọ̀ láti sọ pé à ń lọ. èkejì ni wípé àjọ àgbáyé fọwọ́ sí wípé orílẹ̀-èdè tó bá ti wà l100 ọdún papọ̀ tó bá fẹ́ máa lọ kán máa lọ tí ò bá rọrùn mọ́. àfẹni alíjẹ nídìí ìbàjẹ́ nìkan ni ó sọ wípé ó rọrùn báyìí pẹ̀lú bó ṣe ń lọ yìí tẹ́ bá ti rí wọn ẹ̀hún tó ẹja máa wò ní pé àwọn gangan náà wà ní ìjínigbé torí wọn mú Fúlàní kan tó ní màálù dídà ò tẹ́ ẹ̀ pé àwọn mọ́ tó tẹ̀ burú ni pé wọ́n nìkan tiẹ̀ sọ pé àwọn táwọn ń ṣe wàhálà nínú igbó gan tó ń gbé àwọn èèyàn táwọn bá gbowó tó owó tá a ṣẹlẹ̀ kan náà ń fáwọn ìyẹn ni pé owó èèyàn tó fẹ́ máa dìjà láàrin àwọn kan àwọn tẹ́ẹ̀rí tó ń gbé èèyàn àwọn kan àwọn tí ń sọ wípé òdu àwọn ò fẹ́ àwọn wọn wà di à ń jínigbé kì í ṣe pé a fi ń sọ nǹkan kan bí àkúmọ̀ wọn àmọ̀ wọn àdá wọn mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ti fi hàn pé àwọn gangan ni wọ́n ní ó dáa bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ ṣe sọ inú mi dùn pé ẹ tàn mọ́lẹ̀ sí pé Sunday ò dáṣẹ́ jẹ́ o àwọn tó sì ń ṣiṣẹ́ yìí náà wọ́n pọ̀ o àwọn tí ń sọ̀rọ̀ gan wọn tó èékánná wọn tó bàtà ẹlòmíì náà àwọn tí ń ṣiṣẹ́ yìí o. àwọn ò lè pariwo Sunday nìkan Sunday nìkan kọ́ o a tún padà wá ipa tiẹ̀ ní Sunday kó ipa tó lè kó ní ìwọ náà bá kópa tiẹ̀ náà ipa tiẹ̀ náà ìwọ náà kó ìtawà náà sí lọ́wọ́lọ́wọ́ ní sí ipa tí wọ́n náà lè kó là ń kó yìí láti là ń lọ́yẹ̀ inú mi dùn púpọ̀ pé ètò yìí láṣeyọrí níwọ̀n bó ti kéré mọ́ yìí a sì ń sọ pé kì í dùn pọ̀ ṣé ó ń báyìí náà lọ bẹ̀ oge bá a ti ń ṣe yìí a fi ń lára wa lọ́yẹ̀ ni ò torí pé ẹbọ kínkín báyìí ètùtù kínkín nígbà láìkúlà bẹ́ẹ̀ ti ń gbọ́ ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ lórí lórí Golden Choice Media láti ń bá wa sọ̀rọ̀ ẹ share ẹ like ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ torí pé àǹfààní fún wa ni láti mọ̀ tó lọ ẹ ṣé o.